Àkọlé tá a mú wá fún yín lónìí òun ni tọkọtaya takọtabo. Ta ni ọkùnrin? Ta sì ni aya. Ta lọ́kọ? Ta sì ni aya. Kí ni bíjà nílé? Kí lọ́nà àbáyọ? Ẹ máa bá wa ká lọ lórí ètò. Gẹ́gẹ́ bí ẹnìkejì mi ṣe wí, ọkọ jẹ́ olórí ilé bí Kristi ṣe jẹ́ olórí ìjọ. Aya jẹ́ ẹnìkejì rẹ̀, olùdámọ̀ràn àti olùrànlọ́wọ́. Ìwé mímọ́ fìdí rẹ̀ múlẹ̀ fún wa wípé nígbà t'Ọlọ́run dá Ádámù, ó forun ìjìká kún láti bá àyàn ẹnìkejì rẹ̀ tì, ìyẹn láti lè bá àṣẹ̀dá ìyẹn Éfà ẹnìkejì rẹ̀ láti lè máa ṣe olùrànlọ́wọ́ àti olùbádámọ̀ràn fún. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni aya ṣe rí, bẹ́ẹ̀ gẹ́gẹ́ sì ni ọkọ ṣe jẹ́ olórí ilé bí Kristi ṣe jẹ́ olórí ìjọ. Dákun wa náà, olórí yẹn ni mi ò fẹ́ gbọ́. Olórí ilé ibo, ṣé lè bàjọ́ ń gbé àbí lè bàbá rẹ̀? Tó o bá fẹ́ mọ̀, àtorí aya ni mo jẹ́, mi ò kì í ṣerú aṣọ gbọgbala ní. Àtorí obìnrin dá ọkùnrin, ṣùgbọ́n àtorí ọkùnrin dá obìnrin. Ṣẹ́ẹ̀tì rí nǹkan sá, abẹ́ rí nǹkan, àti ìkófálẹ̀ ìfà tí ń ṣe, tí obìnrin lè ní irú èrò báyìí kó jẹ́ ilé ẹ̀. Sóbìnrin lè ní irú èrò báyìí lọ́kàn rẹ̀ kí lé ó tò, tàbí kó ní ìwà báyìí lọ́wọ́ kó sì sọ pé ilé òun yóò tò tàbí ọkọ òun ò nífẹ̀ẹ́ òun. Kí tiẹ̀ ní gan abẹ́yìn ọkùnrin kọ́ ọkùnrin béèyàn bá rọ́kùnrin tó réjò kó súré pa ọkùnrin kó tó fàbọ̀ sórí ejò ẹ̀yìn ọkùnrin tó ṣe pé. Káàbọ̀ wá lóbìnrin kọ́ káfobìnrin lẹ̀. Ẹ fobìnrin lẹ̀ ẹ̀yìn ọlọ́wà ọkùnrin àpárá tẹ̀lé báwa ìyàwó lé ní dálẹ́ máa dáńgboro pẹ̀lálẹ̀. Ṣé gbọ́ báwo ni wọ́n ṣe máa pọ́kùnrin lálẹ́? Oyún sóbìnrin ọ̀yàlẹ̀. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní kí ọkọ ya dìtí kí obìnrin ó sì ya fọ́jú, òun ló lè mú kí ó tó. Kí ọkọ fi rí sáláì rí káyọ̀ fi gbígbọ́ sáláì gbọ́, òun ní máa mú kí ilé ó gún régé, kí ayọ̀ rẹpẹtẹ kó wà nínú ìgbéyàwó. Ìdílé táyọ̀ bá wà ayọ̀ wà níbẹ̀. Àwítọ́ ẹni a máa tọpinpin ọkọ. Àfàìtọpinpin ńkọ́, àbẹ́yìn ọkùnrin kọ́, ẹ̀yin kọ́ ni. Ẹ̀yin tẹ́ máa dáṣà bí n bá lẹ́yìn aya mẹ́rin ta ni ó mú mi. Bí n bá ṣàgbèrè ta ni ó mọ̀. Kì í sí sàbẹ́là débi tí ó yọ, kì í ṣe mítà débi tí ó rí. Àwọn tí ń dá sàárù rẹ̀ ni wọ́n ń tara wọn jẹ. Ìtara ẹni jẹ àti ìtara ẹni dànù gbáà ni. Ta ni ń tara wọn jẹ? Àbẹ́yìn ọkùnrin kọ́ ni. Tẹ́ máa dáṣà ta ni ó mú mi, kì í ṣàti ṣojúṣe mi nílé mi. Ohun tí ó bí ni ó bí ni. Kí ni ó bí? Ohun tí ń béèrè á béèrè. Kí ni ó bí? Àrùn bẹ lóde bí ká sí nǹkan. Ìṣòro ń bẹ nígùn ọ, kódà ikú ń bẹ lábẹ́ aṣọ. Dákun, má fi lù mí mú mọ́ jẹ. Ayé mà ti lu jára wọn. Ayé ti dayọ̀ ọ̀làjú. Kí lè bó ṣe rọ́bà ìdáàbòbò fún? Rọ́bà ìdáàbòbò. Kì í máa ṣe gbogbo àyà nìyẹn lè fàyà lu. Àìmọye ìfàyà lu yà tó ṣe wípé ó ti gbogbo sọnù. Àìmọye akíkanjú tó ti da kí dánidání. Àìmọye ọmọ ológo títí ń ṣerú láwùjọ nítorí ìfàyà lu yà. Arákùnrin, àní pé bá a ṣe oníwájú á ṣe lẹ́yìn. Ayé ti lu jára wọn. Ọmọbìnrin yìí ṣe pẹ̀lẹ́, kì í ṣe gbogbo òkú náà ló lè dàpọ̀ mọ́ tẹni, kì í ṣe gbogbo èèyàn náà lè lè jọ ní nǹkan papọ̀. Bí bẹ́ẹ̀ kọ́ láì kíyèsára, èèyàn ṣògbónú, èèyàn sọ ń tọ́ yẹ kó jẹ́ dúkìá ọjọ́ rere rẹ̀ nù. Bẹ́ẹ̀ni. Bí màá fara pé òótọ́, kì í ṣe pé mo gbà mò ń rò lọ́wọ́ ni. Ṣé ká má parọ́ fúnra wa? Kí ni? Kò sí ọkùnrin tó wù láti yànlè tàbí láti wùwàkiwà bí ó ṣe ìwà ìgbéraga obìnrin. Bó bá ti ní ṣéǹjì díẹ̀ lọ́wọ́, wọn á máa gbéraga sọ́kọ wọn títí tí wọ́n á fi ta ọkọ wọn síta. Bẹ́ẹ̀ náà lobìnrin náà fúnra rẹ̀ náà bí wọ́n ṣe ń hùwà ní. Bẹ́ẹ̀ náà lọkùnrin náà, ọkùnrin míì ohun tí ọ̀sọ́nù ni wọ́n máa wá káàkiri, wọ́n á fi yán lé, wọ́n lọ máa dọ̀kà láàmú títí tí wọ́n fi pàdé ní tí wọ́n ń wá. Ẹ̀bẹ̀ tèmi rèé fún gbogbo ojú tó ń wò wá àti gbogbo etí tó ń gbọ́ wa wípé ilé rẹ ò ní dàrú. Àìbìkítà àti àìmọ̀kan tí mú ìfẹ́kùfẹ́ lọ́wọ́
kò ní balẹ̀ wa jẹ́, kò ní dalẹ̀ wa rú. Ní ọ̀sẹ̀ tí ń bọ̀ wá, ẹ jẹ́ ká pàdé lórí ètò yìí, ètò àríyá gàlọ́, àríyá rẹpẹtẹ. Téèyàn bá lówó, téèyàn sì nímọ̀, kí ló tún yẹ kẹ́nìyàn tó sì kàwé gboyè. Ẹ já lọ wá ìbéèrè yẹn, a ó fi ẹ̀bùn síta fún gbogbo ẹni bá gbà béèrè yìí. Béèyàn bá lówó, tó lóye, tó nímọ̀, tó kàwé gboyè, tó sì kàwé gboyè. Kódà kó jẹ́ gómìnà, kó jẹ́ rẹ̀, kó jẹ́ kábíyèsí, kó jẹ́ ọba ìlú. Kí ni tó kù tó yẹ kó ní? Kí ni tó kù tó yẹ kó tó ní? Ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 081 35 80 40 10 tàbí lórí 081 22 50 59 53 tàbí kẹ́ tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa.